ẹnìkan dẹ̀ ṣe fish pond sí ẹ̀gbẹ́ odò yẹn báyìí. Àwọn ọmọ kan wà ń lọ rèé mú ìjẹ wọ́n lọ mú ekòló tí wọ́n fi sí tí wọ́n fi ń dẹ́wọ̀. Wọ́n ń gbẹ́ etí kíní odò ẹja yẹn, ibẹ̀ wọ́n ti ń mékòló tí wọ́n fi ń mú wọ̀. Èmi ti ìrọ̀lẹ́ báyìí náà mo ti kọjá wọn tán. Bàbá yẹn pé ẹ sá mọ̀ pé owó lòun fi ṣe kíní pípadà tí mo padà báyìí. Ẹ bóde nínú kíní, ọmọ yẹn ò dẹ̀ bá mi jiyàn. Bí iná ṣe bọ́ nù. Débi pé ṣé jàmbá fọmọ yẹn, ọmọ yẹn kò ṣe é. Wọ́n dé ṣe. Kò ṣe é. Wọ́n dé ṣe. Aṣògùn àrò. Ẹran oko èèyàn òye. Ajá ọdẹ náà wálé. Orúkọ yín tí jẹ́ bàbá ọdẹ? Orúkọ mi ni Lawan Yisau Ogundare. Oyè wo ló wà lórí yín nínú ọdẹ? Ìkọlábà ọdẹ ilẹ̀ Ìbàdàn. Ìkọlábà ọdẹ ilẹ̀ Ìbàdàn. Ṣé ẹ kọ́ sí ọdẹ yìí ni? Nǹkan sí ọdẹ. Ajẹ́bí ni fún mi. Ta ló wá gbébọn lé yín lọ? Kí wọ́n tó bí mi, ni bàbá ìyá mi, ó ń jẹ́ Àjàlá Alájánìbọn nílùú Akíndélé. Ìgbà wọ́n lóyún mi sínú ni wọ́n sọ pé ọmọ tí wọ́n ó bí yìí o, ọkùnrin ni. Tí wọ́n bá ti ń bí ọmọ yìí tán, kí wọ́n tó pé ẹ kú ewu, kí wọ́n gbébọn lé lọ́wọ́. Kí wọ́n tó pé ẹ kú ewu. Kí wọ́n gbébọn lé lọ́wọ́. Ní ìbọn àkọ́kọ́ tí mo kọ́kọ́ gbọ́njú bá. Wọ́n wá gbé ìbọn lé ọmọ tí ò tí máa tí ẹsẹ̀ bí lọ́wọ́. Bẹ́ẹ̀ni, wọ́n gbé ìbọn yẹn sí ẹ̀gbẹ́ mi. Ìyẹn wọ́n ẹsẹ̀ á pé ẹ kú ewu o. Ẹ kú ewu. A dúpẹ́ bàbá. Nígbà wọ́n wá gbébọn lé yín lọ́wọ́ tẹ́ dàgbà, lórí pé wọ́n gbébọn lé yín lọ́wọ́. Ẹran kí lẹ kọ́kọ́ fìbọn pa? Ìbọn yẹn nígbà náà mi ò fi pẹran, ó wà ngàn lé ni. Iná mọ̀ ń sọ nígbà tẹ́ wá dàgbà. Ìgbà tí mo dàgbà, mo ń dẹ ajá. Torí ìgbà yẹn bàbá kan kú. Ìgbà tí mo dàgbà tí mo lè dẹ ajá tẹ̀ láwọn ọdẹ, bàbá kan kú nígbà ogun Àgbẹ̀kọ̀yà. Bẹ́ẹ̀ni. À ń pe bàbá yẹn mọ rántí orúkọ wọn, ṣùgbọ́n mo mọ orúkọ bàbá wọn, Akínsọlá ni. Bàbá wọn. Bẹ́ẹ̀ni. Okay. Mo wà inú ẹni tó dẹ̀gbẹ́ pa wọn. Nígbà tẹ́ ẹ ti bàbá yín. Mi ò tí ì máa yìnbọn. Mo ń dẹjá torí a ní ajá tó pọ̀. Ó yé mi. So bàbá mi lájá. Èmi mo wà ń kó tẹ̀ láwọn ọdẹ. Ní area Kògbóhùn ni là ń gbé. Kògbóhùn. 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 Bẹ́ẹ̀ni. Níbo ni Kògbóhùn wà? Kògbóhùn yẹn wà ní under ó súnmọ́ Ọ̀yọ́ ilé. Ó súnmọ́ Pápáǹdìyá. Mo ń gbọ́ yín. Ṣùgbọ́n ó ń ságo ló ní ilẹ̀ ẹbẹ̀. Mo ń gbọ́ yín. So asádẹ̀gbẹ́ yẹn nígbà náà tí mo tẹ̀lé wọn lọ, tá a fi sípa bàbá Lákínsọlá yẹn. Lẹ́yìn ẹ̀, mo wá sóko wa ní Lọ́hùnwẹ̀ tọ́ra lọ mọ́kò lọ́hùn yẹn. Nígbà mo wá sí Lọ́hùnwẹ̀ lọ́dọ̀ ẹ̀gbọ́n bàbá mi,
àwọn ò gbébọn bàbá mi nìkan ìní ìṣọdẹ. Mo ń gbọ́ yín. tó ìgbà tí mo wá síbẹ̀ bẹ́ẹ̀ mo wà pẹ̀lú ẹ̀gbọ́n bàbá mi oúnjẹ bọ́dúnrìn nílọ̀wọ́ ẹ̀ka olóró. mo wá di pé mo dàgbà nílọ̀wọ́ ẹ̀yẹn tí mo wà gbogbo ìgbà náà mo ti lé ní ọmọ ọdún 6 sí 7 Sòbìà sì dá mi fọ́dún 6 nílọ̀wọ́ ẹ̀yẹn tó jẹ́ pé mi ò lè kúrò nínú orí ẹni pàkìtì tó wà ń pálọ̀ wa báyìí n lè jáde síta. Mo ń gbọ́ yín. tó pọ̀ sáde pé Ọlọ́run bá mi ṣe Sòbìà yẹn san bàbá mi bá wá sí lọ́hùn-ún ẹ̀ láti Kògbóhùn ó wá mú mi ó wá tọrọ mi lọ́wọ́ ẹ̀gbọ́n rẹ̀ ó pẹran kalẹ̀ tó gúnyán tó ṣe ọmọ 2 ló sì bí nígbà náà ìkan ń jẹ́ Múrí èmi ń jẹ́ Yísáù. Múrí yẹn wà lọ́dọ̀ ìyá tiẹ̀ kò sí lọ́dọ̀ rẹ̀ èmi náà wà lọ́dọ̀ ẹ̀gbọ́n rẹ̀ ọ wá wu lọ́tùn wu lósì àwọn ọ̀rẹ́ tí máa wá kọ̀rẹ́ nìkan kan bó ṣe wá mú mi nílọ̀hún ẹ̀nu pé ẹ̀gbọ́n rẹ̀ tí jẹ́ bọ́dúnrìn pé kó jọ kó fi mí lẹ̀ fóun bí mo ṣe tẹ̀lé lọ́nu. asá bẹ̀rẹ̀ mo wà lọ́dọ̀ wọn títí wọ́n fẹ́ ìyàwó kan. ìyàwó yẹn tọ́mọ rẹ̀ bá wá láti ilé ìyàwó yóò máa sọ pé èmi ń ṣe gbajúmọ̀ oko ọmọ tòun ṣe gbajúmọ̀ gbòòrò Ìbàdàn. ọ̀rọ̀ yẹn wá dùn mí ijọ́ kan wọ́n ní lọ lo èlùbọ́ ńdìyá láti inú oko bí mo ṣe dábàá Kògbóhùn tí mo gbé èlùbọ́ lẹ́nu bọ̀dá mi kan wà ọmọ àbúrò bàbá mi sọ́jà ni bí mo ṣe tẹ̀lé lọ sí Èkó nù. mo wà lẹ́kọ̀ọ́ pé kí wọ́n fi mí sí skul wọn ò jẹ́ ń lọ wọn ò sí wọ́n fi mí bí ẹran tí mo wà ní Sàrí Ìgànmú wọ́n wá kan kíní pákó bíi pé wọ́n kan ọkọ̀ lọ́rì tí má ti gbẹ́ran lérí báyìí ń gbẹ́ran kalẹ̀ bí tọrọ ọmọ bá pa ni bí sísì ni màá fi gbogbo owó yẹn ń fi gún kíní ọkọ̀ bá ń bá gbẹ́ran yòókù délé nírọ̀lẹ́ báyìí wọ́n nà mí wọ́n bá padà Ìbàdàn tí mo wá ni mo ti wá kọ́ṣẹ́ mọ́tò. ẹni tó kọ́ gbé spíà fún mi orúkọ rẹ̀ ń jẹ́ Ràmọ́nì ilẹ̀ ni ọkọ̀ gbé spíà fún ẹni tí mo fi sọ̀gá gangan mo wà lọ́dọ̀ rẹ̀ fún bí ọdún 3 kò lè dọ́kọ̀ wà. so Ràmọ́nì sì ń wa taxi ní ilé epo àjíìpù Yemẹtu èmi ń fọkọ̀ ní ilé epo Total lójì nídìí ayùn rẹ̀ látọ̀yá ló ṣe wá gbé mi nù pé láti ijọ́ yìí rẹ̀ ní kọ́ mi ń sẹ̀ ó ṣàgbé mi lọ sí ìdí ọmọ. Bàbá sà bó o lẹ ṣe wá dédìí ọdẹ. bí mo ṣe dédìí ọdẹ ni pé ìgbà tí mo ti kúrò lóko báwọn
tí mo lọ Èkó tí mo kọ́ sí ọkọ̀ mo wa tipa nílùú Ìbàdàn, mo wa tírélà. Ìgbà tí mo wá ń wa tírélà mo wá pàdé mo ní ọdẹ lèmi náà, ọba rí Kàbírù Aláràbà tòsí ilé tèmi kọ́ l'Akingbelé ni làwọn ń gbé nígbà náà. Bá rí mi ọdẹ lèmi náà, mo mọ̀ bá yìn kankan. Ó bá ní máa bọ̀ Kàbírù sá ní mo ṣe lọ rà bọ́nu. So abájọ ń lo oko. Ńgbẹ wàá rà bọ́n kí lẹ kọ́kọ́ pa. Ẹ mọ̀ pé tírélà driver lèmi, ẹran tí mo lè pé mo kọ́kọ́ pa lórí ẹran kéékèèké ni. Ẹran wo? Níjọ́ tí ń kọ́kọ́ pa ẹran mo kọ́ pa kẹ́kẹ́. Kẹ́kẹ́, ok. Níbi odò Ògúnwìn. Èyí tí tó máa pa sí kejì mo pa ń sàlẹ̀ ilé mi. Kí lẹ pa? Mo pa kún. Ìkún. Bẹ́ẹ̀ ni. Bẹ́ẹ̀ sì bàbá yín nù. Bí mo sì bẹ̀rẹ̀ sí yìnbọn nù. Ńbẹ wàá bàbá yín tí wàá ní ìrírí yín láti gbà náà tí wàá dùn ní. Ìrírí mi pọ̀ díẹ̀. Ó yá. Àjọ ń dẹ̀gbẹ́ tí mò ń pàgàlà o, tí mò ń pẹ̀tù o, mò ń pọ̀ lọ́gẹ̀dẹ̀, mò ń pọ̀ ya o, ṣùgbọ́n mo sì ń wa tírélà. Tí n bá ti wá lo oko tí mo dé, kódà tí n bá dé dédé àsìkò yìí bí aago 6 yìí, màá gbé wọn, màá dẹ̀gbẹ́ lọ. Ẹ̀ẹ́dẹ̀gbẹ́ alẹ́ àbí? Mo máa ń dẹ̀gbẹ́ alẹ́ lẹ́ẹ̀kọ̀ọ̀kan torí orí máa ń fọ́ mi. Ẹ wà yọ́lẹ̀ lọ. Ìwà yọ́lẹ̀ lọ. Mo lè dé bí aago 7 àbọ̀. Ìgbà míì èmi àtàwọn Kàbírù sì lè jọ dẹná lọ. Mọ̀ níjọ́ tí n bá dẹná lọ ń lóògùn ọjọ́ kejì. Ó ti yé mi. So n tí ò jí kó iná dídẹ mi ó pọ̀ nìyẹn àfi kí n tẹ̀gbẹ́ ọ̀sán. Nídìí iṣẹ́ ọdẹ mo rí ìrírí tó pọ̀. Ó yá, mo fẹ́ gbọ́. Ìkan màá kàn ra yan díẹ̀ ni níbi odò Ògúnwìn yẹn. Àṣìṣe kan wáyé fún mi ńbẹ̀ ńgbà náà. Ọjọ́ Monday lọ́jọ́ náà mo dẹ̀gbẹ́ lọ, mò ń bọ̀ kí n pa nǹkan kan. Nígbà yẹn gbé dé Akingbelé ọmọ yẹn ti kú. Ìbọn bá. Ìbọn yín? Bẹ́ẹ̀ ni bí ìbọn ṣe rí nù. Ṣé ìbọn rí ẹ ṣubú? Ṣubú. Ẹ kú òun bẹ́ẹ̀ báyìí tí wọ́n jáde sẹ́gbẹ̀ẹ́ irin ITA yẹn bí ìbọn ṣe dànù. Lọ́wọ́ yín? Bẹ́ẹ̀ ni. Ẹ kẹ́bọn yẹn lẹ̀ ni? Mo kẹ́ lẹ̀ ni. Ẹ mọ̀ pé ẹ yọ kíní kúrò lórí. Mi mọ̀ pé ń yọ. Nígbà yẹn pé mò ń yọ lẹ́ẹ̀bọ̀. Lẹ pàdé wọn. Ni mo pàdé wọn. Gbogbo bẹ̀ǹgbà náà inú ogbó dẹ̀ ni. Iná ti bọ́nu. Ìgbà máa fi gbé ọmọ yẹn dọ́sibítù tó wà ní Akingbelé ńgbà náà, ọmọ yẹn ti kú. Ṣé ẹ mọ ọmọ yẹn rí? Mi ì mọ̀ rí. Bó lẹ ṣe wá mọ àwọn tó bí? Àwọn tó bí ilé ọ̀dọ̀ wọn náà ò jìnnà sí. Wọ́n ti gbọ́ lẹ́sẹ̀kẹsẹ̀. Ẹsẹ̀kẹ bá ti a ṣe ń dá Akingbelé báyìí ni wọ́n ti gbọ́. Ọsibítù tí mo gbé sí àwọn ọlọ́pàá ti wá gbé mi. Ok. Mo sì tẹ̀lé wọn dé Mọ́níyà. Ok. Nígbà dókítà ti ní ọmọ yẹn ti kú. Èmi tó mo lè sọ fún ọmọ mi, mo ti bá tèmi débì kan, ẹ lọ máa tọ́jú ara yín. Ẹ lọ máa tọ́jú ara yín. Bí mo sì sọ fún wọn nù. Bí mo sì sọ fún wọn nù. Ẹ ti rò pé wọ́n pa yín? Kí n wá ní. Bó lẹ wá fi wá yọ? Ọlọ́run ló yọ mí. Ló fà.
Ọlọ́run ló yọ mí torí Ọlọ́run yọ mí Ọlọ́run ló rán àwọn èèyàn sí mi tó pọ̀ ó rán àwọn èèyàn sí mi gidi. Ẹnìkan ń bẹ a jọ kọ́lé sí Akíngbilé mi, ó ń jẹ́ Yàyà Ọbádára àti Àlàájì Aṣáájú nídìí òsì. So gbogbo láńlọ́ọ̀dù lápapọ̀ l'Ákíngbilé yẹn àwọn lọ́lọ́run rán sí mi. Wọ́n dìde Wọ́n dúró. Mo lọ́jọ́ 4 ní Mọ́níyà, mo lò 24 days ní Ìyàgànkù, ní Bàbágànkù. tọ́rọ̀ ò dílé ẹjọ́. Ọlọ́run kò dilé ẹjọ́ nígbà àwọn tó lọ mọ́ wá. Wọ́n láwọn ò ṣẹjọ́. Wọ́n láwọn ò ṣẹjọ́. Débi pé gan-an wọ́n gbá bàbá ọmọ létí. Àwọn mọ̀lẹ́bí ẹ̀. Bàbá ọmọ yẹn wọ́n gbá létí ní Bàbágànkù. Ta ló gbà? Àwọn agbófinró. Ṣé wọ́n ló ṣe? Pé ó ṣe lè sọ pé òun ò ṣẹjọ́. Pé ọ̀rọ̀ ti di ọ̀rọ̀ ìjọba, kí ni tiẹ̀, òun bímọ ìjọba lọ́lọ́mọ. Bàbá yẹn sá bẹ̀bẹ̀ gan-an. Ara àwọn nǹkan tójú yín rí nídìí ọdẹ nu. Bẹ́ẹ̀ni. Ọlọ́run sá kó yín yọ. Ọlọ́run kó mi yọ. Ìrírí yín kejì ńkọ́? Ìrírí mi kejì ń di ọdẹ. Fúnra mi mo lóko. Mo dẹ̀gbẹ́ lọ lọ́sàn-án. Mo sì ti pàpà jẹ méjì. Mo bá rókùrù kan tí ń bọ̀. Mo bá yìn. Kí n kìbọn báyìí. Mo fi ọwọ́ eléyìí, mo fi bu ẹ̀tù sínú ìbọn. Mo fi eléyìí, mo sọ ọ̀pá sí i. Rírìn tí mo rìn mọ́ báyìí, iná bọ́ bẹ́ẹ̀ ni. Ẹ ti dà àyà sí ni? Mi ì dà àyà sí. Iná bọ́ bẹ́ẹ̀ ni. Ẹ ti fi sọ́ọ̀tì sí sálẹ̀? Fi sọ́ọ̀tì sí. Iná bọ́ bẹ́ẹ̀ ni. Kí ládé? Kò yé mi. Ọwọ́ mi ó fọ́n ká ni. Ẹ gbé sókè kiri. Ó fọ́n ká ni. Ọwọ́ yín fọ́n ká. Ìbọn tẹ́ ẹ̀ tí ì fi ìsáná sí nídìí. Ọ̀pá ló tú ọ. Kò yẹ kó dára ẹ̀ kàn ti ọ̀pá bọ̀. Mo ti ọ̀pá bọ̀ báyìí, mo rìn mọ́ báyìí, iná bọ́ ni lọ́sàn-án gan. Ló wá ṣe ọwọ́ yín báyìí. Lọ sọwọ́ mi báyìí. Allahu Akbar. Bó lẹ ṣe wá tọ́jú ẹ̀ di bó ṣe wà yìí? Ọlọ́run náà ló bá mi ṣe. Àwọn ọmọ mi, àwọn ẹbí, ọ̀rẹ́, torí iṣẹ́ task force tọlọ́pọ̀ epo ni mò ń ṣe l'Ékòó ní Navy Junction Kirikiri. Gbogbo wọ́n ṣùgbọ́n mi gidi. Kódà lórí ọ̀rọ̀ ọwọ́ yìí, wọ́n ta plọ́ọ̀tì ilẹ̀ kan káà méjì. Káà méjì? Bẹ́ẹ̀ ni mo tà lórí ẹ̀. Mo ta fọ́ọ̀rọ̀ ọ̀nà kan. Ọkọ̀ tẹ́ ń lò? Bẹ́ẹ̀ ni. Mo ta bẹ́ǹsì kan. Lórí ọwọ́ yìí. Allahu Akbar. Pẹ̀lú gbogbo ohun tí tọrọ ẹ̀ẹ̀mejì wọ́n sọ operation rẹ̀, wọ́n kọ́ gé ka méjì kí wọ́n tó tún gé ẹyọ kan. Ìté èkó kan àwọn ìka méjì ń bẹ báyìí. Ó lágbára o. Ọ̀rọ̀ ọwọ́ ìsì jẹ́ nìyẹn. Ẹ ní lè wa tírélà mọ́. N lè wa tírélà mọ́. Ìbọn náà ńkọ́? Ìbọn
mo sì ń fọwọ́ yìí mo fi ń try díẹ̀díẹ̀ ẹ fi ń mo fi ń try díẹ̀díẹ̀ mo ń fi ọwọ́ kan èyí ẹ tó ń pa ẹran. mo ń pẹran Ah, mo fi ń dẹ̀gbẹ́ ẹ fi ń dẹ̀gbẹ́. kódà ìgbérì kìnà tá a wá dé yìí Bẹ́ẹ̀ni, nídùúta bẹ́ẹ̀ni. mo gbé ìbọn wá sí Òpó ibi tá a ti dẹ́. oko ibi tá a ti dẹ́ ńgbà náà Ẹ wá ẹ tẹ̀lé wa lóko. àjọ lóko ni. Ah. Ó ní agbára o. Tó ẹ wá lè ṣe iṣẹ́ tírélà yẹn mọ́. àyìn lè ṣiṣẹ́ tírélà mọ́ oko díẹ̀díẹ̀ mò ń dá. Oko lẹ̀ wà ń dá nìsín. Bẹ́ẹ̀ni. Ẹ ń fi owó dá. Mò ń ṣe fúnra mi mò ń fowó tí n bá rówó mo fi ń dá ìwọ̀nba tí n bá lágbára ni. Ṣé lẹ́yìn ìgbà tí ọwọ́ ìrí báyìí ilẹ̀ tó bẹ̀rẹ̀ sí joyè? ẹ̀yìn gbọ́ ọwọ́ ìrí báyìí ni mo ń joyè. Mo kọ́ ti jẹ oyè kan ní Akíngbélé mo jẹ balógun aṣáájú Olúánà ọdún 14 ni. Ó ń gbọ́ yín. Nígbà tẹ wá lẹ́yìn ìgbà yẹn oyè èwo lẹ tún jẹ lẹ́yìn ẹ̀? Mo dúpẹ́ lọ́wọ́ ọ̀gá mi Pópóọlá Mọ́káílà Pópóọlá Alọ́ta torí ọmọdé rẹ̀ ni mí. Òun ló mú mi wá sọ́dọ̀ ọ̀gá lọ́dọ̀ Ààrẹ Ajagunna pé òun fẹ́ kí wọ́n bá òun fún mi ní oyè. Ẹ̀tọ́ sóyè o. Wọ́n sì sọ pé gbogbo ibi tí àwọn máa ń lọ àwọn máa ń ṣe dáadáa pẹ̀lú àwọn olóyè wọn náà sì sọ pé mo máa ń wá sí mítìnì dáadáa ni wọ́n fi fún mi ní Ìkọ́làbà ọdẹ ilẹ̀ Ìbàdàn. Ìkọ́làbà olú ọdẹ ilẹ̀ Ìbàdàn land. Bẹ́ẹ̀. Ọ̀rọ̀ ọwọ́ yín yẹn ó lè dàgbà kọ́ mọ̀ ṣe lójú fèrè. Ibo lẹ rò pé aburú yẹn ti wá? Lóòtú ń rò síbì kankan o. ń rò síbì kankan lẹ́yìn pé mo mọ̀ pé tó kádàrá tèmi ni. Kádàrá tiyín ni. Torí tí n bá rò sí yàn ṣé mi tí Sóbíà tí mo pọ́ ọmọ ọdún 6 tí Sóbíà dá lọ́dún 6 tọ́lọ́run sì tún ní kí n wà láyé tí wọ́n á sọ pé kí n wá lẹ́yìn ló fi Sóbíà yẹn sí mi. Mo dúpẹ́ lọ́dọ̀ Ọlọ́run lónìí pé Ọlọ́run tún kà mí yẹ láàrin àwọn èèyàn. Mo sì ṣe pé owó ni ní. Ó dà bàbá ọdẹ àwọn ọjọ́ wo lọ́jọ́ ọ̀dọ̀ náà yín? Ọjọ́ ìdùnnú mi ó pọ̀. Ìjọ́ tí mo kọ́ ń kan ilé tí mò ń gbé pé torí wọ́n ti fi bú mi pé n lè ṣe nǹkan kan láyé. Wọ́n tiẹ̀ lọ́dẹ ìkọ́lé. Tọ́lọ́run wá ní kí n kọ́lé. Níjọ́ tá à ń kan ilé yẹn inú mi dùn débi pé àwọn olóyè Lòpẹ́ngì lápáta nílùú Ìbàdàn àwọn tó wá síbẹ̀ níjọ́ náà wọ́n wogún tí wọ́n wá síbẹ̀ níbi ilé kíkàn mi. Ìdùnnú mi kan nù. Ìdùnnú yẹn kan nù. Ẹlẹ́ẹ̀kejì ńkọ́? Ẹlẹ́ẹ̀kejì mo kọ́ mọ́ọ̀sì síwọ́ inú ilé mi.
Níjọ́ tí wọ́n bẹ́ tí wọ́n kọ́ kírun nu mọ́sìkì yẹn báyìí inú mi dùn pé àṣé dáadáa tó kù lẹ́yìn. bẹ́ẹ̀ ó kọ́rọ̀ ọwọ́ ìwò tó ṣẹlẹ̀ ilé mo ti kọ́ mọ́sìkì yẹn àti ilé. Ọlágbára o. Ọ̀dà pẹ̀lú ogun tó ṣẹlẹ̀ yìí tẹ́ ẹ bá tún wáyé ẹjọ́ mi ẹ ní fẹ́ yà sídìí ọdẹ rárá. Tòró mú fàṣẹyìn wá tó ṣẹlẹ̀ yìí. Sẹ́rí mi ò lè sọ pé mi ò ní yà sídìí ọdẹ. Tó wáyé pé bí mo bá ṣe wá ńgbà náà tí ń yàdílé ọlọ́dẹ. Bàbá mi ọdẹ, bàbá ìyá mi ọdẹ, Àjàlá Alájá nìbọn. Bàbá mi ní jẹ́ Làwán, èmi mò jẹ́ Yísáù. Tí n bá tún padà wá tí mo yàdílé ọlọ́dẹ, kò sí tó ní mọ́ sí. Níjọ́ ọ̀rọ̀ ọwọ́ ìkọ́ ṣẹlẹ̀, ìrònú tọ́kọ́ bá mi ni pé èèyàn bá mọ́. Tó kọ́ pa mí lẹ́kún jùnú bí bó ṣe dà mí láàmú tó. Ṣùgbọ́n mo dúpẹ́ pé Ọlọ́run sì tún pé kí n máa ṣẹ̀mí. Járí ọmọ yín tí ń ṣọdẹ. Ọmọ mi kankan ò ṣọdẹ. Èyí tí ò bá ṣọdẹ, ìgbà mo mú wọnú FGN torí FGN lèmi. Tí mo sì ní oyè ńbẹ̀. Wọ́n wá ní ká mú àwọn ọmọ wa kéékèèké wá, mo wá mú ọmọ mi kan wọ̀. Ṣùgbọ́n orí yóò lọ school. Lójú ó kò ńbẹ̀. Kódà ó ti gba ID card. Tó jẹ́ pé abọ́jọ́ lọ training lọ́yọ̀ọ́. Àjọ máa ń lọ lọ́yọ̀ọ́ ni. Lọ́dọ̀ bàbá wa Ọlájídé. Ó ní kíní Akínyẹlé. Dá bàbá. Ìmọ̀ràn wo lẹ ní fáwọn ọdẹ? Mo ní ìmọ̀ràn fọ́dẹ tó pọ̀. Àkọ́kọ́, sẹ́rí bàbá wa Kẹ́hìndé Ẹ̀gẹ́, Olúọdẹ ilẹ̀ Ìbàdàn, Ààrẹ Ajagunna ilẹ̀ Yorùbá lóògùn ọ̀fẹ́. Bàbá dáadáa ni. Ó kọ́ ọmọdé mọ́ra, ó kágbà mọ́ra. Kódà gbogbo ibi ẹ̀rù ọdẹ tí èèyàn ò rò pé ọdẹ lè dé. Torí gbogbo ìgbà táwa gbọ́njú tá ń ṣọdẹ, èmi ò rọ́dẹ kan pé ilé tó gidi tó kọ́ nì. Mi ò rọ́dẹ tó lo káà. Kódà bóyá kẹ̀kẹ́ wọ́n lè ní. Kò sí èyí tó ní mọ́sìn. Ṣé mo bí mo sọ pé àdọ̀dẹ̀gbẹ́ bàbá tí wọ́n pa ń gbóògùn Àgbẹ̀kọ̀yà ni. Ṣùgbọ́n lọ́jọ́ tòní, ọdẹ mọ̀ ti ń lọ ìlú èbó. Ọdẹ ti ń lọ ìlú èbó. Èmi gan bí mo ṣe wà, mo tó máa fi proud ni. Mo máa ń fi proud ni pé ọdẹ ni mí. Pé àwọn èèyàn máa ń wò mí gbogbo bí n bá ń lọ pé ọdẹ lèmi. Torí ọdẹ gbajúmọ̀. Àwa ni ká mójútó gbogbo bí wọ́n ṣe ń sọ pé wọ́n fẹ́ ṣe dáadáa fún wa lórí kí ọdẹ ó má baà gbé. Káwa náà ò gbéra wa lárugẹ.
ká túnra wa ṣe, ká má fàbòsí ṣe, torí àwọn tó já síwájú wa wọ́n náà tán fún wa. ẹ ti bẹ̀rẹ̀ báyìí àbí. Káwa tó kù tá a jẹ́ ọmọlẹ́yìn ká lóòótọ́ pẹ̀lú àwọn aṣíwájú wa. Ìmọ̀ràn tí mo fẹ́ fún ọ inú ká dẹ̀ mọ́ try láti pé à ń lọ meeting wa déédéé. ID card wọ́n ní àgbà ní ká má gbà. Irú aṣọ tí ń bẹ lọ́rùn mi nísìn ọ̀pọ̀lọpọ̀ ọmọdé òní, ọ̀pọ̀lọpọ̀ ò ID card, tó sì jẹ́ pé àwọn tí ń pẹran gan láti máa bẹ̀ wọ́n pé ẹ ṣe báyìí, ẹ ṣe báyìí, ẹ ṣe báyìí, kíní ìdá. Èèyàn ò ní wọ aṣọ ọrùn mi nísìn aṣọ ọdẹ yìí, káwọn èèyàn wọ́n ti mọ̀ pé ọdẹ lélẹ́yìí. Bí ń lọ lóru tí wọ́n bá ti rí lọ́rùn ẹ̀ wọ́n ti mọ̀ pé aṣọ ọdẹ ni. Tí fìlà ìbá wà lórí ẹ̀ wọ́n ti mọ̀ pé fìlà ọdẹ ni. Wọ́n bá ti wá pé kíní ID card ẹ̀dà tó yọ jáde hàn wọ́n. Mi ò rò pé wọ́n ò bá jà o. Gbogbo ẹ̀tọ́ tó bá yẹ káwa tá a jọ ọmọ ọdẹ ká máa ṣe, ọdẹ ó gbé wa. Àmín. Ǹjẹ́ ẹ ní nọ́mbà? Mo ní nọ́mbà. Ẹ sọ fóònù nọ́mbà yìí. Nọ́mbà mi ni MTN 080 62 10 11 46. Ẹ wí lẹ́ẹ̀kan sí. 080 62 10 11 46. Ẹ ṣeun bàbá.